Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa lónìí a ó máa sọ nípa fíìmù Gbà wá lọ́wọ́ Bílíkì apá kejì kí a tó tẹ̀síwájú tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ láṣẹ Èdùmàrè tí tẹ́ fi ń gbọ́ wa kò ní di ẹ kú dédé ìwòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko lẹ́yìn òdì ẹ káàbọ̀ padà sórí YouTube channel wa lónìí a ó máa sọ nípa fíìmù Gbà wá lọ́wọ́ Bílíkì apá kejì mo lè púpọ̀ lára wa tí wo fíìmù Gbà wá lọ́wọ́ Bílíkì apá kìíní fún àwọn tí kò bá tí ì wo eré yìí ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti lọ wò lórí Yorùbá Plus TV àwọn ló ń ṣòrẹ̀ lórí YouTube channel wọn nítorí eré náà ládùn ó láìní ó tún fúnni lóye pẹ̀lú àti pé àǹfààní púpọ̀ wà nínú eré yìí tí ẹ bá wò ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti lọ wò lónìí a ó máa sọ nípa ohun tí ẹ lérò pé ó lè ṣẹlẹ̀ nínú fíìmù Gbà wá lọ́wọ́ Bílíkì apá kejì fún àǹfààní àwọn tó ti wá apá kìíní eré yìí ẹ ṣàmọ̀ tí ó ṣẹlẹ̀ nínú eré yìí kí ni ohun tẹ́ wá lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì eré yìí ó tẹ́ bá lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì eré yìí ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀ tó a kò ní rí jù báyìí lọ náà lónìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò kí Èdùà kí ó sọ wá dé ọjọ́ mìíràn ọjọ́ ire ó dìgbà.